ọjọ́ tòní ohun tí fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ni advantage àti disadvantage tó máa ń ṣẹlẹ̀ sí ẹni tí ó bá jẹ́ onínúure. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ yanjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní ohun tí fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ni advantage àti disadvantage tó máa ń ṣẹlẹ̀ sí ẹni tí ó bá jẹ́ onínúure. Kómìwà tóhùn tí ẹ̀dá lè máa wù, kò sí wà tí kò ní advantage àti disadvantage inú. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ gbà fún àwọn èèyàn tó bá jẹ́ onínúure, a good hearted person, a kì í sábà rò wípé ẹni tó bá níwà tó dáa ó ní àwọn challenge, àwọn disadvantage tó máa ń ṣẹlẹ̀ sí irúfẹ́ àwọn èèyàn báyìí. Àbọ̀ wọn gan ni wọ́n ní lọ́ likely láti encounter wọn disadvantage jù. So mo fẹ́ sọ̀rọ̀ bí àwọn nǹkan bí mẹ́rin sí márùn tó jẹ́ bí disadvantage tó lè ṣẹlẹ̀ sí ẹni tó bá jẹ́ onínúure. Èyí ò túmọ̀ sí pé a ní jẹ́ onínúure, but ká kàn ní mind pé it is part of nǹkan tó likely kó ṣẹlẹ̀ sí ẹni tó bá jẹ́ onínúure. Èyí ò ní ká dẹ́kun láti máa ṣe dáadáa. Ohun àkọ́kọ́ ni wípé ẹni tó bá jẹ́ onínúure, a good hearted person, ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọn kì í sábà ní good friendship àbí relationship. Bí àwọn ṣe máa ń ṣe dáadáa sáwọn èèyàn sí, àwọn tó máa ń sábà wá sí ọ̀dọ̀ tí wọ́n ní opposite ẹ̀. Wọn kì í ní luck, ẹ jẹ́ kí n lo word pé wọn kì í ní luck nínú friendship àbí relationship fún ẹni tó bá jẹ́ onínúure. Ẹni tó bá jẹ́ onínúure ní ọ̀pọ̀lọpọ̀ gbà ó máa ń jẹ́ tó máa ń bínú easily, ó máa ń tètè bínú. Ìdí dẹ̀ ni wípé àwọn èèyàn máa ń fẹ́ dá wọn padà, àwọn èèyàn máa ń fẹ́ jẹ́ kó ṣe nǹkan tí kò dá, tó jẹ́ pé ó máa strict, ó máa against, ó máa ń jẹ́ ohun ìbínú fún wọn pé àṣẹfẹ́ tí ọwọ́ mi bọ́ ṣọ̀lọ̀ ni. So èyí máa ń jẹ́ kó jẹ́, ó máa ń jẹ́ kó dàbí pé àwọn èèyàn máa ń dùn pé ó máa ń bínú easily. Èyí ni ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, gẹ́gẹ́ bí a ti mọ̀, ẹni tó bá jẹ́ onínúure, born givers ni wọn, kò sí nǹkan tí wọ́n lè ṣe fún yàn, wọ́n lè fojú wọn tọrọ. But mi ṣe sọ síwájú, ìjẹ́ wọn máa rí irú ẹ̀ ní in return most of the time. Kò kí ń jẹ́ bẹ́ẹ̀. Kọ́kàn ẹni tó bá jẹ́, tó bá ní àwọn ìwà yìí, kọ́kàn mọ̀ so that kó má lè jẹ́ ohun tó máa bu omi tútù sí wọn lọ́kàn pé bí a nature ní ká pé o, ẹnikẹ́ni tó bá jẹ́ onínúure, these are things tó likely kó máa là kọjá. Ẹ̀kẹrin ni wípé wọn kì í, tọ́wọn bá máa nífẹ̀ẹ́, wọn máa nífẹ̀ẹ́ for real. Tó bá wà nínú ìgbéyàwó, wọn máa nífẹ̀ẹ́ deeply. Tó dẹ̀ jẹ́ pé opposite ẹ̀ ni ó máa ń sábà ṣẹlẹ̀ sí wọn. Ìkarùn-ún, wọ́n wà limited to friends. Ìdí tí wọn kì í fi bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ ni wípé wọ́n máa jẹ́ ẹni tó máa strict. Ẹni tó bá jẹ́ onínúure ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń strict. So wọn kì í fi bẹ́ẹ̀ kọ́ ọ̀rẹ́, wọ́n máa ń wà idle. Because tó bá jẹ́ ẹni tó bá jẹ́ onínúure, a good hearted person, tó bá rí àwọn èèyàn, torí bí Ọlọ́run ṣe ṣẹ̀dá àwọn èèyàn mostly, nǹkan tí ó jẹ́ bí nǹkan bí tí ò fi bẹ́ẹ̀ dá tó ní nǹkan tí a máa ń wà fun of. So ẹni tó bá jẹ́ onínúure, ààrẹ ò ní gbà wọn kan báyìí. Ó máa jẹ́ ẹni tó máa fẹ́ máa pinpoint, tó máa fẹ́ máa sọ pé kéèyàn má ṣe báyìí. So àwọn èèyàn máa rí bí ẹni pé ó ń ṣe tánà dí wọn. So kẹ́ni máa lè ní ọ̀tá tó pọ̀, ó ní láti isolate ara rẹ̀, ó ní láti wà idle. Kò ní jẹ́ ẹni tó máa kọ́ rẹ̀ much. Èyí tó jẹ́ tí máa fi kẹ́sẹ̀ ńlẹ̀ ni pé ẹni tó bá jẹ́ onínúure, bó ṣe jẹ́ pé ó máa ń tètè bínú tó, ó máa ń ní ìgbàmọ́ra tó jẹ́ pé àwọn èèyàn gan fẹ́ lè máa sọ pé wọ́n take wọn for fool.
àmọ́jọ́ kíjọ́ tí wọ́n bá fi lè sọ pé ó dàárọ̀ níbì kan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn kì í tún padà láti lè sọ pé kọ́ kí wọ́n kú ẹ̀ka lẹ́ńbẹ̀ mọ́ ibikíbi tó bá ti sọ pé ó dàárọ̀ wọn ní tún padà síbẹ̀ láti lè tún sọ pé ẹ̀ka lẹ́. So these are some characteristics fún ẹni tó bá jẹ́ tọ́wọn tó bá jẹ́ onínúure máa ń ní. So ẹ jẹ́ ká ní mind fún ẹni tó bá jẹ́ onínúure ìyẹn ò mean pé nítorí ó ń ṣe dáadáa pé kò ní ná wọn ìdojúkọ kọ̀ọ̀kan. Ayé ò lọ bẹ́ẹ̀ àbí Ọlọ́run ò dá bẹ́ẹ̀. Ẹni tó bá ń ṣe dáadáa gan ló likely kó face àwọn challenges jù. Bẹ́ẹ̀ sì ni ẹni tó bá ná àwọn èèyàn tí ó jẹ́ onínúure lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá rí àwọn attribute àwọn ìwà yìí lára irú ìfẹ́ èèyàn bẹ́ẹ̀ ẹ má try láti paint wọn. Nǹkan tó gbé dání yẹn ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ ní láti try láti mọ bá ṣe lè relate pẹ̀lú ẹni tó bá jẹ́ onínúure. Èyí ni ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n wá gbà wá lọ́jọ́ tòní. Gẹ́gẹ́ bí ṣe máa ń sọ ẹ jọ̀ọ́ follow mi lórí social media handle mi Ìjọ́mọlúwàbí lórí Facebook, TikTok, YouTube àti Instagram. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣé.